ṣé wọ́n ní a kì í fi ojú egbò tẹ́lẹ̀ bá a bá rẹ́ni tó ṣe bẹ́ẹ̀ níṣe ló máa ń dùnni jọjọ. ọba aláyé kan ní ìpínlẹ̀ èkó ni àwọn ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ yorùbá ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ni wọ́n ti fọ̀rọ̀ rẹ̀ lédè báyìí sí àgọ́ àwọn agbófinró ní ìpínlẹ̀ èkó pẹ̀lú bí ọba aláyé náà ṣe tọ́jú egbò tó ti fi ń tẹ̀lẹ̀ tó sì ń tẹ ojú ìṣẹ̀ṣe àti àṣà yorùbá mọ́lẹ̀, èyí tó já sí pé iṣẹ́ rẹ̀ òní ó tún mú ìwà ọ̀ràn dídá nínú. ọba aláyé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ọba babátúndé saliu olówóró ti òwòrò ìṣòkí ní ìpínlẹ̀ èkó ó ní àwọn ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ yorùbá lábẹ́ ẹni tó jẹ́ aṣíwájú àti olùdarí ìgbìmọ̀ náà tí wọ́n kọ lẹ́tà ìta gbangba sí àgọ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó àti sí ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n bá wọn gbé ìgbésẹ̀ kí wọ́n sì ṣe ìwádìí wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kan ọba aláyé náà. ẹni tó jẹ́ aṣíwájú tó sì jẹ́ alákòóso àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ yorùbá olúṣọlá olúwaṣèyí bádéró ó sọ èyí di mímọ̀ nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. ó ní ọba babátúndé saliu olówóró ti òwòrò ìṣòkí ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó pa àṣẹ fún àwọn ọmọ gànfẹ́ tí wọ́n ń sọ èyún àwọn tọ́ọ̀gì rẹ̀ tí ó ní kí wọ́n lu àwọn olùjọ́sìn ìṣẹ̀ṣe àti ìyá ọ̀ṣun kan tó já sí pé ń bẹ ní abala méjì èyún tó já sí pé oyún ń bẹ ní inú rẹ̀. ó ṣe ní àlàyé wípé ìyá ọ̀ṣun agbẹ̀bí adékúnlé sàlàwẹ́ ó ní òun àti àwọn oníṣẹ̀ṣe ẹgbẹ́ rẹ̀ ni wọ́n jọ jáde ní ọjọ́ àìkú sunday tá a lò tẹ́ yìí tí wọ́n sì yà sí ọ̀dọ̀ ọba aláyé ọ̀hún saliu olówóró ti òwòrò ìṣòkí, èyí tí wọ́n gbàgbọ́ wípé aṣojú rere ni ọba jẹ́ nílẹ̀ káàárọ̀ oòjíire tí wọ́n sì máa ń gbé àṣà àti ìṣe yorùbá lárugẹ. ṣùgbọ́n ọ̀rọ̀ ni kò rí bẹ́ẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ní ọba babátúndé saliu náà pàṣẹ fún àwọn ọmọ gànfẹ́ tí wọ́n dáàbò bò ìyún àwọn tọ́ọ̀gì wípé kí wọ́n ṣínà ìyà fún àwọn oníṣẹ̀ṣe náà, léyìí tí wọ́n fi ní wọ́n lu ẹni tó jẹ́ aṣíwájú àwọn oníṣẹ̀ṣe tán jáde ọ̀hún ìyá ọ̀ṣun agbẹ̀bí adékúnlé sàlàwẹ́ tí wọ́n sì lù ú títí tí ó fi dákú toyúntoyún ní inú rẹ̀. èyí ló wá fà á tí àwọn ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ yorùbá ọ̀hún fi wá kọ lẹ́tà náà sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn ọlọ́pàá nílẹ̀ yìí igp káyọ̀dé ẹgbẹ́tókun àti kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ èkó adégòkè fáyọ̀adé wípé kí wọ́n tètè bá wọn gbé ìgbésẹ̀ àti ìwádìí tó péye láti ṣe àwárí láti fi páńpẹ́ òfin mú ọba aláyé náà pẹ̀lú bó ṣe ba àṣà àti ìṣe lójú jẹ́ tó sì tún ti wu ìwà ọ̀daràn èyí tó tako òfin orílẹ̀-èdè nàìjíríà. ó ṣe ní àlàyé wípé ẹni tó jẹ́ ọkọ abilékọ tí wọ́n lù dákú ọ̀hún ó ní ó ti wà ní ilé ìwòsàn tó dúró ti ìyàwó rẹ̀ tí ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ìyún akọgun adéwálé adékúnlé wípé kò ní ojú oorun kankan rárá báyìí, léyìí tó sì já sí pé ọba aláyé tó pàṣẹ ọ̀hún bẹ láàfin rẹ̀ níbi tó ti ń sùn tó ti ń jí pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tiẹ̀. èyí ló wá fà á tí wọ́n fi wá ní kí àwọn agbófinró dákúndábọ̀ kí wọ́n má tẹ ẹ̀tọ́ àwọn ènìyàn lójúmọ́lẹ̀ pẹ̀lú pé kí wọ́n gbé ìgbésẹ̀ òfin láti ṣe àwárí ọba aláyé ọ̀hún. ṣé wọ́n ní ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa ń kọ sẹ́lòmíì bíi ìlú gángan. àwọn asòfin àpapọ̀ nílẹ̀ yìí tí wọ́n wà ní ìlú àbújá ó ní oníkálukú ti lọ nílànà ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí
látàrí àbádòfin kan èyí tí wọ́n gbé jáde láti buwọ́lù tí wọ́n ní kí gbogbo wọn kí wọ́n jọ foríkorí kí wọ́n sì fi ikùn lukùn láti wo àbádòfin ọ̀hún. Àbádòfin èyí tí ń sọ̀rọ̀ nípa pé kí àwọn Fúlàní darandaran kí wọ́n máa dúró sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan èyí tí wọ́n wà, wípé kí wọ́n ṣe ààyè àti ìletò tí wọ́n yóò ti máa da màálù wọn kí wọ́n sì máa da màálù náà wọ oko àwọn ẹni ẹlẹ́ni láti máa ba nǹkan ọ̀gbìn wọn jẹ́. Èyí ni ó fa awuyewuye àti ìfàǹfà láàrin àwọn aṣòfin àpapọ̀ l'Àbújá lánàá òde yìí, tí oníkúlùkù sì ń sọ ibi tí ọ̀rọ̀ náà kọjú sí lọ́dọ̀ tiẹ̀. Ẹni tí ó jẹ́ aṣojúṣòfin àpapọ̀ yún Titus Sam tó wá láti ìpínlẹ̀ Benue ní North West látinú ẹgbẹ́ òṣèlú APC òun ló mú àbádòfin náà wá, wípé kí àwọn aṣòfin àpapọ̀ kí wọ́n jọ fi oríkorí láti gbé òfin náà jáde, wípé àwọn Fúlàní darandaran kí oníkúlùkù kó máa dúró sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó wà láti da màálù wọn, pẹ̀lú bó ṣe já sí pé láti inú ọdún 2016 ó ní wọ́n ti ní àkọsílẹ̀ ènìyàn tí ó ti jáde láyé tí iye wọn jẹ́ 4,000 people, tó sì ṣe ní àlàyé wípé n tó ṣokùnfà ikú àwọn ènìyàn 4,000 ọ̀hún òun náà ni ipa tí àwọn Fúlàní kó pẹ̀lú bí wọ́n ṣe ń da ẹran káàkiri inú oko àwọn ènìyàn tí àwọn náà sì ń gbójú ìjà sí wọn, èyí tó fà á tí wọ́n fi ń gba ẹ̀mí àwọn ènìyàn náà. Ó tẹ̀síwájú pé ní àti ọdún tó dákọ̀ yìí ó ní ó ti tó ènìyàn tí kò dín ní mílíọ̀nù 5 million people tó já sí wípé wọ́n ti kúrò ní ibùgbé wọn báyìí tí wọ́n ti lé wọn tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ látàrí àwọn Fúlàní darandaran náà. Èyí ló wá fà á tí àwọn aṣòfin tó kù tí wọ́n fi pínyà ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ l'Àbújá, pẹ̀lú bí oníkúlùkù wọn sì ń sọ wípé òfin kan tí wọ́n gbé kalẹ̀ ní ọdún 1999 láti ọ̀dọ̀ àjọ ECOWAS ó ní ó sọ wípé ààyè gba oníkúlùkù láti rìn láti ìlú kan lọ sí ìlú mìíràn pẹ̀lú dúkìá rẹ̀. Èyí ló wá fà á tí ọ̀rọ̀ náà fi ń di awuyewuye báyìí, tí oníkálùkù àwọn aṣòfin àpapọ̀ ọ̀hún tí wọn kò sì tí ì mọ odó tí wọn yóò da ọ̀run lá sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfàǹfà lórí ọ̀rọ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ pé ó ní olórí aṣojú-ṣòfin àpapọ̀ Senate President nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ l'Àbújá, ìyún Senator Godswill Akpabio, ó wáá fi àbá náà sílẹ̀ wípé kí wọ́n fi sílẹ̀ láti gbé yẹ̀wò fún ìgbà ìkejì kí wọ́n lè mọ odó tí à ń da ọ̀run lá sí lórí àbádòfin ọ̀hún. Kò jẹ́ tuntun mọ́, bẹ́ẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, pẹ̀lú ìròyìn tó ti ń jà rìnrìn káàkiri lójoojúmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, pẹ̀lú bí àwọn agbésùmọ̀mí agbébọn ṣe ń ṣe ìkọlù sí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lẹ́kùn kọ̀ọ̀kan. Ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́ báyìí ó ní bí àwọn agbébọn kan bí wọ́n ṣe pa olùṣọ́ àgùntàn àti ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn mẹ́ta kan ní ìpínlẹ̀ Plateau lánàá òde yìí. Ní agbègbè tí wọ́n pè ní Kimakpa ní Irigwe Chiefdom ìjọba ìbílẹ̀ Basa ní ìpínlẹ̀ Plateau ó ní ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tó ti wáyé, pẹ̀lú bí àwọn agbébọn ṣe ṣe ìkọlù sí àwọn ènìyàn tí wọ́n sì pa ènìyàn 5 lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 5 oṣù kẹfà ọdún tí a wà yìí. Ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ fún ìdàgbàsókè Irigwe ìyún Sam Jugo ó ṣe ní àlàyé wípé lẹ́yìn bíi ọjọ́ méjì tí àwọn agbébọn ṣọṣẹ́ ní agbègbè ọ̀hún tí wọ́n sì pa àwọn ọ̀dọ́langba
bíi méjì kan ní àdúgbò náà. Ó ní wọ́n tún ṣọṣẹ́ lánàá òde yìí níbi tí wọ́n ti dá ẹ̀mí ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn légbodò ìyún Dáúdà Daliop àti ìyàwó rẹ̀ Júmì Dáúdà pẹ̀lú Chiwe Ajus, Joshua Kusa àti Rigwe Doro tí ó ní wọ́n ya bo agbègbè náà ní nǹkan bíi aago 7:30 àṣálẹ́ tí wọ́n sì yin ìbọn kíkankíkan èyí tí wọ́n fi gba ẹ̀mí àwọn márùn-ún ọ̀hún. Ó ní ènìkọ́ ànákọ́ ni wọ́n ti ń ṣọṣẹ́ bẹ́ẹ̀ tí àwọn sì máa ti ń ké gbàjarè sí àwọn ìjọba láti ṣe ètò ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá wọn. Ó wáá rọ gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún pé kí oníkúlùkù kí ó gbé ilé rẹ̀ kí wọ́n sì jìnnà sí àárín-ìdè òru láti fi dáàbò bo ẹ̀mí wọn àti dúkìá wọn. Bákan náà ló rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Plateau àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má wo àwọn níran pẹ̀lú bó ti já sí pé ojoojúmọ́ báyìí làwọn agbébọn ni wọ́n ń ṣe ìkọlù.